eléyìí ni àtúnṣe ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí mo bá fọ́nrán rẹ̀ pàdé lórí social media tí Omoyele Sowore sọ nípa Tani Olohun ipe kangaroo court kóòtù kan tí ò ní jurisdiction ni wọ́n lọ kidnap Tani Olohun látara ipe ó ń bú àwọn èèyàn. Kò sí tó ń jẹ́ kangaroo court, competent court of law tó jẹ́ upper area court ní Ìlọrin tó jẹ́ yá sí pé òun ló lágbára láti issue warrant of arrest. Àwọn náà issue warrant of arrest pé kí wọ́n lọ mú Tani Olohun látara ẹ̀sùn àwọn tí ó ṣẹ̀ nígbà tí wọ́n complain ní pé ó ń ba character àwọn jẹ́, ó ń ba ọ̀la àwọn jẹ́, ó ń ba ìjọ́mọ ènìyàn àwọn jẹ́. Látara pé wọ́n lọ fẹjọ́ sùn yẹn ni kóòtù fi issue warrant of arrest pé kí wọ́n lọ gbé Tani Olohun. Kò sí tó ń jẹ́ kangaroo court. Ẹni tí yìí ò bá mọ̀ kò sí tó burú bí kíyàn mọ̀ nǹkan. Àmọ́ àrùn ni tí yìí ò mọ̀ kó wá máa sọ nípa ẹ̀ fáwọn èèyàn yóò bà tara ẹ̀ jẹ́, yóò dẹ̀ bà ti àwọn ọmọ èèyàn tó ń sọ fún yóò bà tí wọ́n jẹ́. Competent court of law ló issue warrant of arrest. Àwọn ọlọ́pàá dẹ̀ lọ arrest ẹ̀. Wọ́n dẹ̀ arrest ẹ̀ based on yí pé ó sun alukurani ná àbúbà nẹ́bí wa Muhammad. Kò sẹ́ni tó arrest Tani Olohun torí pé ẹ̀ ń dàpọ̀ mọ́ra wọn ipe nítorí ẹ̀sìn ẹ̀sìn tó bá ní akatakítí nú tíjọba bá mọ̀. For example, ẹ̀sìn kan wà tí wọ́n ń sìn ní Kaduna, mi ní dákọ̀ ẹni yẹn, wọ́n ṣẹ̀sìn yẹn Kaduna nígbà tíjọba rí i pé wàhálà pọ̀ wọ́n blacklist wọn as terrorist. Islam dẹ̀ ní ẹ̀sìn alálàáfíà ni. A ti wà pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe ní Kwara State nílọrin tó dẹ̀ ń ṣe ẹ̀sìn wọn tẹ́nìkan kan ò dára wọn àjọ ń ṣe papọ̀ but kò sí wàhálà láàrin wa. Wọ́n ń sin ẹ̀sìn wọn àwa náà dẹ̀ ń ṣe tiwa. But Tani Olohun yìí lẹ́yìn ìgbà tó sun alukurani níná tó bú ànábì wa Muhammad tó attack personality àwọn àfa ló wá ń bọ̀ wá sí Ìlọrin pé àwọn ń bọ̀ wá ṣe ìṣẹ̀ṣe kì í ṣe ẹ̀sìn náà ń bọ̀ wá ṣe o. Wọ́n ń bọ̀ wá dá wàhálà lẹ̀ ní violence. And then constitution London fundamental rights láti section 33, 34 lọ bẹ́ẹ̀ ó la ní freedom of peaceful religion. Peaceful ló pé kì í ṣe jàgídíjàgan. Islam yìí ṣe ẹ̀sìn jàgídíjàgan. Bẹ́ẹ̀ tí wàhálà bá fẹ́ ṣẹlẹ̀ òfin ó dá sí i pé wàhálà ò gbọdọ̀ ṣẹlẹ̀. Kò sẹ́ni tí ò ní right, ẹni right láti gbáyé, right to life gẹ́gẹ́ bí òfin ṣe fún wa. Mọ̀tá àwa gbọdọ̀ wò pé a ní right láti gbáyé ká wá dá wàhálà lẹ̀ fún gbèsè ayé ẹlòmíì ká ní ẹlòmíì lára débi pé ẹ̀mí ò wá bọ́ lọ́rùn rẹ̀. Bí wọ́n bá ti gbẹ̀mí èèyàn wọ́n gbẹ̀mí tiẹ̀ náà ò lè sásábẹ́rẹ́ right to life. A ní freedom of expression láti sọ tí máa ń bẹ nínú wa. A dẹ̀ ní freedom of assembly láti péjọ, freedom of association láti péjọ. Bó ti péjọ yẹn tó bá ti já sí pé a fẹ́ fi dá wàhálà nílùú, a fẹ́ fi dá wàhálà lẹ̀ ni, a fẹ́ fi ní ìlú lára ni. Ìjọba ó stop wáyé pé irú assembly bẹ́ẹ̀, irú àpéjọ bẹ́ẹ̀ gbọ́dọ̀ péjọ mọ́. So London fundamental right yìí tíyẹn bá ní freedom of religion kíyẹn ṣe ẹ̀sìn yẹn lọ́nà tí òfin ní dá wàhálà lẹ̀. Mo rántí mo lọ fún national assignment ní Anambra State. Mo wá lọ nígbà tá a wá débẹ̀ for complete a week mi ò gbọ́ bí tán ti ń kírun, mi ò rí mọ́ṣáláṣí. Even mi ò lè wọ native tí wọ́n fi dá mi mọ̀ pé eléyìí mùsùlùmí ni. Mo ní láti máa wọ shirt ẹyọ kan dẹ̀ ni mo mú dání. Mo wá wọ bẹ́ẹ̀ fún bí ọ̀sẹ̀ kan, mo wá ń wọṣọ kan kiri bí ewúrẹ́ látara pé kó mọ̀ sí wàhálà ká mọ̀ dá wàhálà lẹ̀. Mo dẹ̀ ń kírun mi ní bòńkẹ́lẹ́ ẹnìkan kó wọn mọ̀. Gbà tó dẹ̀ yá mo kú òun bẹ́ẹ̀ bí àṣà abẹ yẹn ṣe gbà nìyẹn. Kì í ṣe pé wọ́n fún mi ní right láti ṣe ẹ̀sìn. Bẹ̀tí ibi tí wọ́n yẹn ti ṣe Islam níta gbangba kí wọ́n á jáde pé èmi náà fẹ́ mọ ṣẹ̀sìn níta gbangba. Islam dẹ̀ ní ẹ̀sìn àlàáfíà ni. And then Sowore òun sọ pé activist ni ẹ́. Èmi ò mọ̀ gbà tí politician tó di activist. Téèyàn bá dẹ̀ jẹ́ activist, activism wẹ̀ ń tẹ̀sí pé ẹni tí wọ́n bá yàn jẹ, ẹni tí wọ́n bá fẹ́ injure personality ẹ̀. Because wọ́n náà sọnù fídíò yẹn ipe kódà téèyàn kò ní ṣe bí èèyàn bá jẹ́ mùsùlùmí tẹ́ bá rí pé wọ́n bá fẹ́ yàn jẹ ẹ máa gbálẹ̀. Bí èèyàn bá jẹ́ christian tẹ́ bá fẹ́ rí pé ẹ fẹ́ yàn jẹ ẹ máa gbálẹ̀. Sowore ṣe bó lajúlẹ̀ ńgbà tí Tani Olohun yìí tó ń ba personality àwọn àfáà ńláńlá jẹ́ nínú ẹ̀sìn Islam.
kò bà personality àwọn àfáà jẹ́ nínú ìṣẹ̀ṣe tiẹ̀, kò bà personality pastor kankan jẹ́. Ó ń bú Ànábì wa Muhammad, ó ń bú àwọn àfáà ńláńlá nínú ẹ̀sìn Islam nílọrin. Ìwọ Sowore yóò dẹ̀ gbọ́, ó sọ pé activist ni ẹ́ nígbà yẹn. Bẹ̀tí ńgbà tó di pé wọ́n lodge complain, wọ́n dẹ̀ issue warrant of arrest, wọ́n wá gbé, wọ́n dẹ̀ remand sí prison. Ìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ wá ń sọ pé activist ni ẹ́, activist irọ́ ni ẹ́ o. And then ó sọ pé wọ́n na ta lọ́lọ́hun, àfáà kankan ò na ta lọ́lọ́hun, prison warder kankan ò dẹ̀ na ta lọ́lọ́hun. Àwọn aláìgbọràn tiẹ̀ tí wọ́n pàdé níbẹ̀, àwọn ni wọ́n kọ́ lẹ́kọ̀ọ́. Ọmọ tí ò bá gbọ́ràn wọ́n máa kọ́ lẹ́kọ̀ọ́ ni. Irú Sowore náà, wọ́n náà ó sápamọ́ sọ́ndà freedom of expression. Ó contest fún presidential election ní 2019 against President Muhammadu Buhari. Ó wọlé ní wọ́ọ̀dù ẹ̀ ká tó wá sọ pé local government, ká tó wá ní state. Tí èèyàn bá ń tẹ èèyàn, ẹni tí èèyàn bá ń tàn tí ò bá mọ̀, ìwọ tó ń tàn yóò mọ̀ pé mò ń tàn ni. Ìwọ gan tàn rẹ̀ ni, ó ní electoral value. Ẹni tí ò ní electoral value tó lóun fẹ́ jẹ president, ó contest for election, ó wọlé, ó fìdí rẹmi. Lẹ́yìn ìgbà yẹn ló wá sá sí under freedom of expression, ló wá dá revolution now ńlẹ̀. Revolution now ìtumọ̀ ẹ̀ ní pé ìyẹn fẹ́ máa revolt against the constituted authority. Ìyẹn fẹ́ máa gún àwọn èèyàn, ìyẹn fẹ́ máa kó àwọn èèyàn síjọba, which is not right. Ìyẹn là ń pè ní public incitement. Serious criminal offence ni. Ìjọba ò lè máa lajúlẹ̀ kó wá máa kó àwọn èèyàn sáwọn pé revolution now. Nígbà tó ti wọlé yẹn lọ jókòó, reporter la mọ̀ ẹ́ sí. Nígbà tó tún yá, ó tún ní politician ni ẹ́, náà ó tún pèrè ẹ ní activist. Èèyàn lè jẹ́ politician kó tún máa ṣe activism, kó papọ̀ mọ́ra wọn, wọn jọra wọn. Federal government gbé ńgbà yẹn, wọ́n remand wọ́n náà sí prison. Àwọn èèyàn wọ́n náà bá àwọn aláìgbọràn bíi tiẹ̀ pàdé, wọ́n náà wọ́n náà kì í ṣe pé wọ́n náà wọ́n náà, àwọn ò débẹ̀ rí. Ìwọ ló lọ prison rí, ó dẹ̀dẹ̀, wọ́n náà sọ fún wa pé wọ́n nẹ̀. Irú àwọn èèyàn tí wọ́n na ìwọ náà ní prison, àwọn èèyàn bẹ́ẹ̀ náà ni wọ́n bá ta lọ́lọ́hun wí. Prison warder kan kò ná ta lọ́lọ́hun, àáfàá kan kò ná ta lọ́lọ́hun, wọ́n dẹ̀ kọ́ wa pé ẹ ná ta lọ́lọ́hun. Normal process ni wọ́n gbé ọ̀rọ̀ ta lọ́lọ́hun gbà. But mind you, tó bá sọ pé activist ni ẹ́, in tèmi expect kó o ṣe, má fi ignorance bọ́. Èèyàn lè jẹ́ public figure, ó lè jẹ́ international figure, kó dẹ̀ jẹ́ sí pé àìlẹ́kọ̀ọ́lé àti àìmọ̀kànmọ̀kàn ló sún débẹ̀. For example, kí èèyàn bọ́ ṣẹlẹ̀ ń wò ó, ojóbìnrin, ojókùnrin, kán wá ya fọ́tò ẹ̀ àbí kán kámẹ́rà ẹ̀, kó wá máa go viral, kó máa trend. Òun náà ti di public figure, ó ti di international figure, but aláìlẹ́kọ̀ọ́ òmùgọ̀ international figure nìyẹn. Kì í ṣe gbogbo international figure náà ló lẹ́kọ̀ọ́. Àwa ń rọ̀wọ́ Sowore, ẹni tí èèyàn ò bá mọ̀ kó borí ẹ̀ láṣìírí, kó dákẹ́. Kò sí ní tó burú níbi kíyàn dákẹ́. Wọn kì í mú èèyàn fún pé èèyàn dákẹ́. Yorùbá sọ pé kí ló wí là á máa wí, a kì í sọ pé kí ló wí. Tó bá dákẹ́ lórí tí o mọ̀, á fún ẹ lápọ́nlé. Àmọ́ you are not a lawyer, you know nothing about law. Kó wá máa dá sọ̀rọ̀ yìí pé kóòtù kan ò ní jurisdiction. Gẹ́gẹ́ bí n tèmi expect lọ́dọ̀ ẹ as an activist, wàá kó àwọn team of lawyers jọ, wàá wá send wọn wá sí Ìlọrin. Kán wá argue, kán gbé application wá, kán wá formally. Èèyàn kì í bá kóòtù sọ̀rọ̀ lórí social media. Àwọn tí wọ́n wà ń kóòtù, àwọn adájọ́ wọn kì í appear lórí social media, kán máa sọ ohun tó ṣẹlẹ̀ ń kóòtù. Lọ́ọ̀yà gidi tó bá mọṣẹ́ ń ṣe kò ní máa lọ dúró sórí social media kó máa address àwọn èèyàn. Kóòtù ní lọ́ọ̀yà tí máa ń sọ̀rọ̀. Wàá wá kó àwọn team of lawyers ẹjọ́ kí wọ́n gbé application wá formally, kí wọ́n argue lórí ọ̀rọ̀ jurisdiction níwájú ilé ẹjọ́. Kì í ṣe wọ́n ló máa jòkó sí kọ̀rọ̀ kan tí wàá kàn máa panu, wàá máa lanu, wàá máa panu dé, wàá máa potọ́ lẹ́nu. Ipe kóòtù kan ò ní jurisdiction, kò tọ́ sí ẹ. So and then my advice ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń sọ̀rọ̀ lórí social media, because Sowore tó sọ̀rọ̀ yìí, ó sọ̀rọ̀ ó ní there was a time tóun sọ̀rọ̀ sí Salaty, ipe ó attach àkáǹtì òun
tó já sí pé $120,000 ló wà ń bẹ̀. Ó lọ court, ó pariwo kiri, wọ́n na àwọn èèyàn rẹ̀ gẹ́gẹ́ bí n tó sọ nínú fọ́nrán fídíò tí mo rí. Owó yẹn ló pàtàkì sí ẹ. Owó tó pàtàkì sí ẹ yìí ó lè má pàtàkì sẹ́lòmíì. Àlàáfíà ló lè pàtàkì sẹ́lòmíì. Peace ló lè pàtàkì sẹ́lòmíì. Nílùú wa nílọrin bí àlàáfíà pàtàkì sí wa. Kùránì jọ wá lójú, ó jẹ wá lógún. Ẹ̀sìn wa jọ wá lógún. Kéèyàn wá mọ fẹ̀sìn wa ṣe yẹ̀yẹ́. Irú wọn náà nísìn kéèyàn wá àtàkì fámílì ẹ lọ́nà tí ò tọ́, kán máa bú wọn, kán máa dìféèmù wọn, kán máa bà wọ́n lórúkọ jẹ́. Ṣé wàá lajúlẹ̀ wàá máa wo orú ń tọ̀hún ni? Àwọn títa lọ́lọ́run bà lójú tó bàjẹ́ tó bà orúkọ wọn jẹ́. Àwọn ni wọ́n gbé lọ kóòtù dẹ̀ charge ẹ̀ formally under cyberbullying, which is serious criminal offence in law under Cyber Crime Act. So intern sọ fún Sowore nìyẹn. Má àdírẹ́sì àwọn èèyàn lórí àìmọ̀ kan. Èyí tèmi mọ̀ ni mò ń sọ yìí. In tí mi ò mọ̀, tán bá pè mí màá ní mi ò mọ̀ ń pa ẹ̀. Màá kọ́ ni màá lọ béèrè ẹ̀. A kì í ṣe ọlá lórí àìmọ̀ kan. So advice mi lórí àwa táwa náà ń sọ̀rọ̀ tí àyè ṣe ẹlẹ́sìn mùsùlùmí, tí àyè dẹ̀ ṣe ẹlẹ́sìn ìṣẹ̀ṣe, mostly àwa pastor kò kàn wá o. Tó bá já sí pé ẹ̀yin ni wọ́n ń bú, tí wọ́n ń bú àwọn àfáà jọ yín, tí wọ́n sun Bible, àwọn ò tí ra wọn mú ta lọ́lọ́run lórí pé ó ń sun Al-Quran, kò wọ́n mú torí pé ó ń sun Al-Quran. Èyí tó wù ló ṣe, but àwọn tó bà lórúkọ jẹ́ ni wọ́n mú yín pé ó ń ba personality àwọn jẹ́. Ìwọ pásítọ̀ tó bá wá ní tó fẹ́ sọ, dákẹ́ ẹnu ẹ, kò kàn. Àlàáfíà làwa wà fún. But tẹ́yin bá ti ń dá sí tí ó kàn yín, táwọn náà bá ti ń fún yín lésì, ó di pé gbọ́n mi sí omi òótó yóò máa súyọ. Àbá ti yín wá. Èyí tí Sowore sọ yìí, tá a bá tún gbọ́ nǹkan míì, tó bá tún jáde, tó bá tún sọ nǹkan míì lẹ́yìn èyí tá a sọ yìí, àwa náà ó tún jáde sí ẹ. Á jáde sí ẹ, á argue on point of law. Ọ̀rọ̀ pé à ń bú ẹnìkan, à ń ba ẹnìkan jẹ́ kọ́, kí eléyìí máa jẹ́ àlàyé ọ̀rọ̀ léyìn èyí tí wọ́n Sowore tó sọ. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.